tó ṣòro kúrò wálẹ̀ ṣá ẹgbẹ́ wa ò ní tú o. ní gbogbo wa nílé ní òkun ní gbogbo ibikíbi tí ẹ ti ní àǹfààní láti máa wo ètò mi ní òní. Tó bá jẹ́ pé àárọ̀ la wà mo kí wa pé ẹ káàárọ̀, tó bá jẹ́ pé alẹ́ la wà mo máa kí wa pé ẹ káalẹ́ o, tó bá jẹ́ pé ọ̀sán la wà mo kí wa good afternoon. Àmọ́ ní ọ̀dọ̀ tí wá mi báyìí ní èní àárọ̀ ni àwa wà. Mo wá fi àsìkò yìí mo fi kí gbogbo wa pátá. Àmọ́ ẹ má gbàgbé láti subscribe sí orí ètò yìí kí eléyìí lè fún yín ní àǹfààní láti máa mọ àwọn nǹkan míì tá a tún máa sọ. Mo wá dúpẹ́ fún Ọlọ́run ọba àjọkẹ́ ayé, ọba àsàkẹ́ ọ̀run, ọba tó dákú tí kìí kú, ọba tó dúrun tí kìí sùn, ọba ńlá tó gbogbo ayé kánrin kése. Mo sì bá gbogbo ẹ̀yin alágbára ayé pátá, ọkùnrin yín ni, obìnrin yín ni, ọmọdé inú yín ni, àgbà yín ni, àgbà inú yín ni o. Mo sì bá yín. Mo wá ń fi àsìkò yìí mo fi ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́, gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe àtẹ̀yin tẹ́ ń bọ̀ lọ́nà tẹ́ jẹ́ ọ̀kan lára àwọn tí yóò subscribe sí orí ètò yìí kí eléyìí kó lè máa encourage wa pé àwọn èèyàn wà lórí ètò yìí tí wọ́n sì ń gbọ́ wa, tí wọ́n sì ń fetí sí nǹkan tí à ń sọ, tí ẹ rò pé ọmọ kékeré ni ó ń bá yín sọ ọ̀rọ̀ báyìí. Àmọ́ ọgbọ́n ò pín síbì kan, ìmọ̀ náà ò dẹ̀ pín síbì kan. Ibi tí tẹnìkan ti bẹ̀rẹ̀ ibẹ̀ ni tẹlòmíì ti parí, ibi tí tẹlòmíì sì ti parí ibẹ̀ ni ti ẹlòmíì náà ti bẹ̀rẹ̀. A dúpẹ́ fún Ọlọ́run ọba tó fi ìmọ̀ tó fi mọ gbogbo wa, tó fún wa ní ìmọ̀ láti lè máa digest ọ̀rọ̀ tí mò ń bá wa sọ, tó sì fún mi náà ní ìmọ̀ láti lè máa sọ kó sì máa yé. Ẹ wá rí ọba yìí, ọba tó dá gbogbo nǹkan létòlétò, ó dá gbogbo nǹkan létòlétò, gbogbo nǹkan pátápátá tó sì dá ló ní òǹkà. Ó dá gbogbo nǹkan létòlétò, gbogbo nǹkan tó dá pátá ló ní òǹkà. Ẹlòmíràn kan rírà pé nǹkan wà lé ayé, ó wà lé ayé kó sùn kó jí kó jẹun. Nǹkan téèyàn ò bá béèrè èèyàn ń mọ̀, wọ́n sì ní abèrè ọ̀nà kì í ṣìnà. Ẹ rí ètò ilé ayé bí Ọlọ́run ṣe tó, Ọlọ́run náà sọ pé a tó gbogbo nǹkan, a dá gbogbo nǹkan pẹ̀lú òǹkà. Tí òǹkà ò bá ní agbára, à ń ka ọjọ́ ó sì ń rí bẹ́ẹ̀, à ń ka oṣù ó ń rí bẹ́ẹ̀, à ń ka ọdún ó rí bẹ́ẹ̀. Tí Ọlọ́run gan ò bá fi ètò, tí ò bá fi òǹkà sí gbogbo nǹkan, ẹ mọ̀ pé yóò mọ dàrú mọ́ àgàn náà lójú, ní mọ bí adé láyé. Ẹ wá rí òǹkà tá à ń sọ̀rọ̀ nípa èyí, òun náà ló ń ṣiṣẹ́ ní orúkọ ẹnì kọ̀ọ̀kan wa. Àmọ́ ẹlòmíì nínú wa kò lágbọ́yé tó. Mo máa ń tẹnu mọ́ ọ̀rọ̀ kan, òun náà ni pé a kì í ṣàdédé sọmọ lórúkọ. Ẹ rí kádàrá àti àyànmọ́ wọn jọ ń rìn pọ̀ ni. Kádàrá àti àyànmọ́ wọn jọ ń rìn pọ̀ ni. Ẹ wá rí àyànmọ́ kò gbọdọ̀ wúwo ju kádàrá lọ. Tí àyànmọ́ bá wúwo ju kádàrá lọ, ó lè da nǹkan rú. A wá dà gẹ́gẹ́ bí ẹni tí kálé èèyàn kan nínú nígbà tí wọ́n wọn wéètì ẹ̀ kò ju bóyá bí 50 kg lọ. 50 kg. Báàgì sìmẹ́ǹtì kan náà 50 kg ni. Kó wá lóun fẹ́ gbé báàgì 5 rù. Ṣé mọ̀ pé kò ní lè lọ síwájú. Nígbà tó bá tiẹ̀ máa lọ gan tipátipá ni. Nígbà tẹ́ kó bí 5 bags of cement sí orí ẹni tí ó jẹ́ 50 kg. Tí báàgì kọ̀ọ̀kan sì ń jẹ́ 50 kg, ká wá ní 50 lọ́nà 5. Ṣé ẹ mọ̀ wípé ní nǹkan ó ṣe ẹni náà, ọrùn ó wọ̀kù ni. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni orúkọ àti
àyànmọ́ àti kádàrá. Kí wá ní kádàrá? Kádàrá ni oṣù, ọdún àti ọjọ́ tá a wáyé. Kádàrá ni, kò ṣe yí padà. A lè yóò kọ padà o, àyànmọ́ ló kọ. Kádàrá ò ṣe yí padà. N tó bá wálé ayé, òun náà ni kádàrá rẹ. Ọlọ́run ti kọ́, ó ti kọ́ fún ẹ. Kádàrá nù, kò ṣe yí padà. A lè yí padà láyé. Àánú wa ń ṣe mí fáwọn míì tó jẹ́ pé àwọn bọ̀dá wa, ẹ̀gbọ́n wa, àbúrò wa tí wọ́n ti travel out, tí wọ́n á ti torí pé àwọn dé ìlú kan, wọ́n á change month of birth wọn, year wọn, wọ́n á change ẹ̀. Ẹlòmíràn tó change okò pẹ̀lú. Tó bá tiẹ̀ fẹ́ change year, mo fẹ́ fi parọ́ wọ̀bì kan, wàá tún ṣèbéèrè lórí ẹ̀ dáadáa kó tó tún lè change ẹ̀. Mo kàn fi yẹn parọ́ ni o. Àmọ́ kí ni àǹfààní pàǹparọ́ èjì wa, ọdún tí wọ́n bí wa? Ẹ wá rí àyànmọ́ ló kọ tí wọ́n sọ wá. Mo máa ń sọ ọ̀rọ̀ kan. Kí ni ọ̀rọ̀ náà? Ni pé a lè fi oṣù, a lè fi wo ìràwọ̀ ẹ̀dá, a sì lè fọ́kọ́ náà, a lè fi wo. Àmọ́ èyí tó fi ń dáa jù náà ni pé ká fi oṣù wo, torí òun gangan ni kádàrá. Ẹ tún wá rí ó kọ sísọ náà tó ní agbára. A máa ń so kọ ọmọ pẹ̀lú kádàrá tó mọ mú wálé ayé. Tá a bá bí ọmọ ní July 23 sí August 22 tó jẹ́ ìràwọ̀ ọ̀nà, tẹ wá wó kọ̀ọ̀kan sọ bóyá ìràwọ̀ omi lọ sọ. Ṣé ní gbogbo nǹkan yìí ó máa ń da ẹ̀dá láàmú púpọ̀, àmọ́ ọ̀pọ̀ ọ̀nù wa kò mọ̀. Ẹlòmíì ti ṣògùn àwúre, ó ti ṣògùn sólẹ̀, ó ti ṣe gbogbo ẹ̀ títí kò mọ̀ pé ó kọ́ ló ń dùn láàmú. Kádàrá tó Ọlọ́run dá ẹ pé ó dáa, àmọ́ àwọn kìlọ̀ kan wàá kàn mọ́ gbọ́. Ó kọ tí wàá sọ mọ́ ẹ jẹ́ kó bá kádàrá mu. Nígbà tó bá so kọ ọmọ, tó yẹ pé nígbà tí wọ́n bá ṣe òǹkà ẹ̀ lọ́dọ̀ àwọn olóǹkà, kó wá jẹ́ pé òǹkà kádàrá ó wá wúwo ju òǹkà ti àyànmọ́ tó gbé wálé ayé lọ. Ní tó fi ń dáa jù náà ni pé kéèyàn ṣe ìwádìí ọ̀rọ̀ ara èèyàn dáadáa. Tó bá ti bímọ tó àwọn onímọ̀ lọ, ó wà nínú àwọn àfáà, ó wà nínú àwọn wòlíì, ó wà nínú àwọn adáǹṣe pé kán bẹ́ẹ̀ ṣe ìwádìí. Ó kọ mo lè sọ ọmọ mi fún wọn, ló kọ bí mẹ́ta kan yìí tó bá dá bẹ́ẹ̀ wọ́n á jẹ́ kó yé e. Kódà pronunciation ó kọ ń gbà mí ń kó bọ́mọ. Bá a ṣe ń kọ ó kọ sílẹ̀ ń gbà mí ó ń kó bọ́mọ. Bóyá Sunday mo tó ń jẹ́ lágbolé yín, bóyá tá a bá wo ogun wọn látòkè nílẹ̀ kò sẹ́yìn tó ṣàṣeyọrí inú wọn. Èyí tó bá gbọ́n nú wọn a lọ change Sunday mo yẹn, a lò jẹ́ Sunday mo family mo. Omi dẹ̀ wà nú wọn tó yẹ pé kò ní àfẹ́ tí wọ́n, nítorí pé ọlọ́ọ̀ba ọba onímọ̀ ó kú ọlá rẹ̀. Lọ́rọ̀ nǹkan tá à ń sọ yìí náà ni nínú ìràwọ̀ ẹ̀dá. Ẹlòmíràn kan tó ṣàdédé sọ orúkọ company, a ṣàdédé sọ orúkọ company, a ní nǹkan báyìí ló fẹ́ jẹ́ kí company ó máa jẹ́. Ó ṣe ń bẹ̀ kò rójútùú. Ẹlòmíràn bóyá company tó sorúkọ lé iṣẹ́ rẹ̀ nígbà tí wọ́n gbé wọnú ètò tí wọ́n ṣe òǹkà ẹ̀, wọ́n rí pé orúkọ tí o sọ company yìí gbèsè lọ́mọ jẹ́ ń bẹ̀, gbèsè ni ò ní lọ síwájú. Tàbí orúkọ company tó sọ company ẹ̀ yìí o, gbogbo àwọn tó bá ń wá ìjà ó mọ̀ fi bẹ́ ìjà. Ó ti wá sí àwọ̀rò títí àwọ̀rò òṣìṣẹ́, àwọ̀rò ó sì wá ṣiṣẹ́. Gbogbo nǹkan láyé yìí ló ń kà. Nínú oògùn ṣíṣe, ibi tó yẹ kí a ti mọ̀, èyìnbó ta oògùn fún yín, wọ́n á ní má lo méjì ní kó lò, mẹ́ta ní kó lò, ẹyọ kan ní kó lò. Gbogbo nǹkan ló ń kà. A kàn wálé ayé lásán láti wá máa ṣeré. Oògùn dúdú tá à ń ṣe gan-an ó ló ń kà. Bí tí wọ́n bá ní kó atari méje sí tó kó 9 sí, sọ̀rọ̀ pé ńgbà tí àbùjọ̀nú atari bá ń lé ọká,
wàá mọ̀ ìpele ti dáràn. Gbogbo nǹkan pátá gẹ́gẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀ lọ òun náà ló ń kà. Ní òní a fẹ́ mú ẹnu bà àwọn ìràwọ̀ iná ilé ẹlẹ́ẹ̀kejì. Ìràwọ̀ iná ilé ẹlẹ́ẹ̀kejì láwọn ọmọ tá a bí ní July 23 sí August 22. Àwọn ní astrology ń pè ní Leo. Ìràwọ̀ iná ilé ẹlẹ́ẹ̀kejì ni wọ́n. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ tí mo ṣe máa ń ṣàlàyé náà ni pé gbogbo ìran náà iná náà ni wọ́n. Gbogbo ìran omi ni wọ́n. Gbogbo ìran yẹ̀pẹ̀ ni wọ́n. Gbogbo ìran atẹ́gùn ni wọ́n. Àmọ́ iná juná lọ, omi jomi lọ, atẹ́gùn jatẹ́gùn lọ, kódà yẹ̀pẹ̀ tó ju yẹ̀pẹ̀ lọ. Yẹ̀pẹ̀ ju yẹ̀pẹ̀ lọ. Ẹ wá rí iná ilé ẹlẹ́ẹ̀kejì tí mò ń sọ̀rọ̀ nípa èyí. Wọ́n ní gbogbo ọ̀nà ni ìràwọ̀ yìí ò fi jẹ́ olórí àti aṣíwájú. Ibi tó ń ka ti fẹ́ ṣiṣẹ́ nìyẹn o. Gbogbo ọ̀nà ni ìràwọ̀ yìí wọ́n fi jẹ́ olórí àti aṣíwájú. Ẹ wò, ẹ má jẹ́ kí a máa ṣèrègùn ara wa nílé ayé. Ẹ má jẹ́ ká máa ṣèrègùn ara wa nílé ayé. Èmi ò sínú politics o. Mi ò sínú politics rárá. Ẹ rí àwọn ẹ̀dá kan wà tó jẹ́ pé àkàndá ni wọ́n. Nínú òǹkà ó ló ń ka àwọn òǹkà wọn yàtọ̀. Òǹkà wọn dá yàtọ̀. Ẹni tí òǹkà yìí bá dẹ̀ ti jáde sí ọ̀gá ni wọ́n. Aṣíwájú ni wọ́n pẹ̀lú. Irú àwọn eléyìí ẹnu wọn tọrọ wọn mọ̀ pàṣẹ. Wọ́n mọ̀ pàṣẹ àṣẹ wọ́n sì máa múlẹ̀. Wọ́n sì máa ní owó lọ́wọ́. Àmọ́ bó ni wọ́n ti máa ń kan àgbákò. Òun náà lórúkọ tá a bá sọ wọn o. Torúkọ tá a bá sọ wọn tí kò bá aṣíwájú tá à ń pè wọ́n lọ tí ò bá oṣù wọn mu. Irú wọn ni wọ́n máa lo èéfín. Kàkà kó yẹ kí wọ́n lo iná ògo wọn kó búyọ. Èéfín ni wọ́n máa lò. Wọ́n wá ṣe sí wọn làwọn ò rí sí. Ṣé tó wá rí kíní kan tó wá wà? Àwọn ọmọ tá bá ti bí tá bá ti mọ irú kádàrá tán gbé wálé ayé tá a dẹ̀ sọ wọ́n ló kọ́ tó dáa. Tó bá jẹ́ pé inú fámìlì tó bá jẹ́ pé ọ̀kan tàbí méjì ló wà nù wọn, bá a ṣe máa tọ́ wọn máa yàtọ̀. Àmọ́ eléyìí ńgbà míì ó máa ń ba ọ̀pọ̀lọpọ̀ fámìlì ó máa ń dàrú nítorí pé nígbà tá a bá máa gbé kalẹ̀ rẹ̀ ṣe tí wọn náà sì fẹ́ kọ́ láti mọ nǹkan tó yẹ kó sí lórí ọmọ náà. Ọmọ tó bí bóyá tó jẹ́ July 23 sí August 22. Tán dẹ̀ ti fún ẹ lóko tó dáa fún un. Tí wọ́n ti sọ fún ẹ pé ọmọ yìí o ọ̀gá ni. Apàṣẹ ni. Gbogbo nǹkan tí wàá máa lé fọmọ ẹ náà ni pé tí Ọlọ́run bá ran ẹ̀yin òbí ẹ̀ lọ́wọ́, skul tẹ́ fi sí ẹ jẹ́ kó máa bá àwọn èèyàn ńláńlá ṣe ni. Bóyá bí àwọn ọmọ olówó. Ẹ tírénì kó lè bá dàgbà kó lè bá rí ògo yẹn lò. Nígbà tí wọ́n sọ fẹ́ pé ọmọ tí tó jẹ́ ọmọ ìràwọ̀ irú ìràwọ̀ yìí tó wá jẹ́ pé ibi tó wá gbé sí wá lò ó wá fẹ́ jẹ́ kí kíní lónẹ̀sì yẹn kó wá fi borí ògo ẹ̀ mọ́lẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ náà ṣe rí. Irú àwọn bẹ́ẹ̀ máa ń dá yàtọ̀ láàrin ọmọ. Ẹ tọ́ wọn nítọ́ tí wọ́n fi rí ògo náà lò. Òun ló fi ń jẹ́ pé ẹnìkan bí ọ̀rọ̀ kan lọ́wọ́ mi. Ó ní tí wọ́n bá pé 50 tàbí tí wọ́n bá pọ̀ lé ayé ńkọ́ bó wá ló wá dìpẹ́ lórí ẹ̀yin òbí bẹ́ẹ̀ bá ṣe tọ́ ọmọ náà lẹ́sẹ̀ jèrè ẹ̀ ni ó ṣe wu ìwà náà. Ó wá lẹ́yìn pé 5 ló bínú fámìlì o kó jẹ́ pé ọ̀kan ló múrú ipò yìí wá. Gbogbo ọmọ ló yẹ ká tọ́ ní ìlànà nǹkan tó ń mú wá sílé ayé. Ọmọ tó jẹ́ pé ó lè má jẹ́ ọ̀gá ó lè jẹ́ pé nóòkà rẹ̀ wọ́n jẹ́ kó yẹ pé ọmọ yìí o ó máa ṣe iṣẹ́ kó tó jẹ. Nǹkan tí wàá jẹ́ kó kàn máa nǹkan tí màá jẹ́ kó máa yí ọ náà ni pé irú ọmọ báyìí tọ́ nítọ́ tí ó fi ní agbára
tí ó fi lè ṣiṣẹ́ dáadáa má tọ́ nítọ́ ọ̀lẹ kó mọ́ bá a máa wá jẹ́ ní tí ó mọ̀ sìn irú wọn ló máa ń jẹ́ àǹfààní àdúgbò ọmọ tó yẹ pé òǹkà nígbà tó mú wálé ayé tí wọ́n sọ òǹkà ẹ̀ fún ẹ mo rí pé nǹkan tó mọ ẹ mú wálé ayé o kádàrá tó mú wálé ayé ó sì kó tó jẹ ni ẹ wá mọ kíyèsí irú ọmọ bẹ́ẹ̀ yìí o bóyá kìlọ̀ tó ń sọ fún ẹ nìyẹn o ẹ kíyèsí irú ọmọ bẹ́ẹ̀ yìí o yóò jẹ́ àǹfààní àdúgbò tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ ni pé bóyá kélé yìí máa ránṣẹ́ ká kélé yìí máa ránṣẹ́ ká kélé yìí máa ránṣẹ́ ká á wá máa fi àǹfààní ẹ̀ tó mú wá látọ̀run wá á máa fi sèèyàn ẹ mójútó ru ọmọ bẹ́ẹ̀ náà ni ẹ béèrè ọmọ tó yẹ pé nígbà tí wọ́n bí nígbà tí wọ́n ṣe òǹkà ìgbésí ayé rẹ̀ wọ́n á jẹ́ kó yẹ pé ọmọ yìí ó nà á pa ní òjẹ́ sọ pé àkíyèsí kù sọ́wọ́ wọ òbí àkíyèsí ó kù sọ́wọ́ òwò òbí ìwọlùwà mọ̀ bí wàá ṣe tọ́ ọmọ ẹ̀ olófin jẹ́ pé ẹ jẹ́ ká tọ́ ọmọ wa nílànà bó ṣe tọ́ àti bó ṣe yẹ láàfin rí èrè wọn jẹ lógo wọn ò fi ní parẹ́ máyé lẹ́lòmí ò fi ní lo rí ògo wọn lò mọ́ tiwọn. ẹ wá rí wọn ní o jẹ́ ènìyàn kan tí ó ṣe pàtàkì tó sì lágbára ẹ rírú àwọn èèyàn yìí tí a bí ní July 23 sí August 22 wọ́n máa ń jẹ́ ènìyàn pàtàkì kan ní àwùjọ tó yẹ pé àwọn èèyàn máa ń sábà máa ń retí bóyá tó bá wà láwùjọ kan à ń retí lágbájá tí ò bá ti di àníṣe kankan. wọ́n tó wá jẹ́ aláríyá nínú ìwà rẹ̀ àti ìṣẹ̀dá rẹ̀ wọ́n ní yóò tó wá jẹ́ ènìyàn tí ó mọ tan ìmọ́lẹ̀ sí òkùnkùn àwọn èèyàn olótìtọ́ ènìyàn ni tó sì mọ túwọ́ ká ní gbogbo ibikíbi tó bá wà bí ọ̀rọ̀ wọn ṣe rí ní apá kan nìyẹn ẹ wá rí kìlọ̀ wọn ní kó ṣọ́ra fún ìgbéraga wọ́n ní ìgbéraga ní síwájú ìparun ṣọ́ra fún ìgbéraga ẹni tó yẹ kó tẹ̀ fún kódà ńgbà míì wà wọ́n ní ká ṣe bí àràrá kò ní ká mọ́ ga ká tó dọ̀bálẹ̀ fàràrà kò ní ká mọ́ ga nítorí bá sábà máa ń kó parun bá wọn náà ní ìgbéraga wọ́n ní kó ṣọ́ra fún ìwà ìgbéraga púpọ̀ àti fáàrí ṣíṣe excuse me ṣọ́ra fún ìwà ìgbéraga púpọ̀ àti fáàrí ṣíṣe kò mọ̀ sí fáàrí ẹ wá rí nínú àwọn nǹkan tó bá ìràwọ̀ yìí mu ní kọ́lọ̀ tí mo lè advise pé kó o máa lò ó náà ni gold colour tàbí orange colour tàbí red colour kò sí colour mi tí wọ́n lè lò rẹ̀ ó lọ́jọ́ àti ìgbà tí wọ́n lè máa lo àwọn colour mi ẹ wá rí nínú ìwé àṣírí ìràwọ̀ ẹ̀dá wa tí a ṣe síta ní PDF ẹ mọ̀ bá àwọn nǹkan míì yàtọ̀ tó tún yàtọ̀ sí àwọn nǹkan tá a sọ yìí nípa ìgbéyàwó wọn iṣẹ́ wọn àìsàn tó yẹ kán mójútó ẹ mọ̀ bá pàdé ńbẹ̀ ẹ wá rí gẹ́gẹ́ bí gbogbo àlàyé tí mo ń ṣe bọ̀ láti àárọ̀ òun náà ni pé ewé kan kò ní bọ́ lára igi kí Ọlọ́run bá kú mọ́ sí ọ̀rọ̀ Ọlọ́run bá sì ní ọlọ́gbọ́n ló lè yé kò lè yé pònú ènìyàn Ọlọ́run sọ nù súrà kan nù Quran Ọlọ́run ní a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim Ọlọ́run ní ma asaba min musibati fil ardi wala fi anfusikum illa li kitabi tí ọlọ́gbọ́n yẹn bá fẹ́ gbé kalẹ̀ nígbà tí Ọlọ́run sọ fún wa ní ìwé mọ́ pé gbogbo nǹkan pátá ló lákọsílẹ̀ gbogbo nǹkan pátá ló lákọsílẹ̀ nǹkan wà ní ṣe ẹ̀dẹ́ ènìyàn àyàfi kó ti wà nú àkọọ́lẹ̀ ara nú àkọọ́lẹ̀ tá a tún sọ̀rọ̀ nípa ẹ̀ náà ni kádàrá wa Ọlọ́run ti parí ètò ó ti parí ètò kádàrá ó ti parí ètò fún wa àwọn olókùn sí wa lọ́wọ́ nǹkan tẹ́mi kàn mọ̀ ni pé gbogbo ipòkípò tó bá bá rẹ sáàmọ́ sin Ọlọ́run àmọ́ sísin Ọlọ́run wa kò ní ká mọ́ ṣèwádìí ara wa ẹ jẹ́ ká ṣèwádìí ara wa dáadáa ọ̀rọ̀ ẹlòmíì ò nídìí ogun ọ̀rọ̀ ẹlòmíì kò nídìí ẹbọ ọ̀rọ̀ ẹlòmíì àtúnṣe ló kàn nídìí
bóyá àwọn tó ń jẹ bóyá ká sọ pé tó ń jẹ Rozak, bóyá pronunciation tó wá fi ń pè ẹ́ tàbí òdèlú àjòjì wà lọ pèrè ní orúkọ kan tí ó yàtọ̀ sí orúkọ tí wọ́n sọ ẹ́. Orúkọ yóò mọ̀ lápa nínú ìgbésí ayé rẹ̀, yóò mọ̀ da ìgbésí ayé ẹ̀ láàmú. Gbogbo nǹkan tábà máa ṣe tábà máa jẹ ẹ jẹ́ ká máa ṣèwádìí dáadáa. A kì í kàn ṣàdédé sọ nǹkan. Ẹ̀rí gbogbo nǹkan pátá tí Ọlọ́run sọ, gbogbo nǹkan pátá tí Ọlọ́run sọ ló kọ, tí Ọlọ́run sọ fún tí baba wa Adam tó sọ ló kọ pátá, gbogbo ẹ̀ dẹ̀ bá wọn mu. A sọ ọmọ mélòó kan náà tó jẹ́ pé kódà kó tó kù láyé yóò pààyàn, kó tó kù láyé á dáràn, ó kọ́ mọ́ ń dààmú ọmọ ń gbà mí. Tọ́ èyí tí a sọ lẹ́nu Ọlọ́run ní fi eléyìí ṣe àṣemọ fún àwa náà, kò wá ní fi ṣe àṣemọ fún ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi náà. Ẹ̀ ní agbára Ọlọ́run ní ìgbà míì á tún máa mú nǹkan míì tó tún yàtọ̀ sí eléyìí wá. A ti sọ̀rọ̀ nípa ìràwọ̀ atẹ́gùn ilé alákọ̀ọ́kọ́, ìràwọ̀ atẹ́gùn ilé lẹ́ẹ̀kejì, ìràwọ̀ atẹ́gùn ilé lẹ́ẹ̀kẹta. A ti sọ̀rọ̀ nípa ìràwọ̀ iná, ìràwọ̀ omi. Tó bá tún wá di ìgbà míì á tún máa mú àwọn tọ́pìkì míì wá tó tún yàtọ̀ sí eléyìí. Tó ẹ kú ojú lọ́nà, kí Ọlọ́run kó dá èmi àti ẹ̀yin náà sí dìgbà náà. Ó dàbọ̀.